oṣù méjìlá ló wà nínú ọdún kan. We have 12 months in a year. Àwọn oṣù wọ̀nyí òun ni a fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ ní èdè Yorùbá. Oṣù méjìlá ló wà nínú ọdún kan. Kí ni à ń pè ní oṣù January? January ní èdè Yorùbá òun ni Ṣẹẹrẹ. Ó yá máa sọ tẹ̀lé mi. January Ṣẹẹrẹ. January Ṣẹẹrẹ. 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 February Èrèlé. February Èrèlé. March Ẹrẹ́nà. March Ẹrẹ́nà. April Igbe. April Igbe. Ó yá o. Ṣó wà ń bẹ̀? May Èbìbí. May Èbìbí. June Òkúdù. June Ògúdù. July Agẹmọ. July Agẹmọ. August Ògún. August Ògún. August Ògún. September Ọ̀wẹ̀wẹ̀. September Ọ̀wẹ̀wẹ̀. September Ọ̀wẹ̀wẹ̀. October Ọ̀wàrà. September Ọ̀wàrà. November Bélú. November Bélú. November Ọ̀wẹ̀wẹ̀. Bélú. December Ọ̀pẹ. Jẹ́ kí n kọ sí ojú pátákó. Ọ̀wẹ̀. Jẹ́ kí n kọ sí ojú pátákó so that you can see very well. Let me write it out.